Me for holiday I will go. I want to go Abi. But me I lọ gbọ́jà. No. I need to mo de ṣe ẹsẹ̀ mi de ṣe mo kọ́kọ́ gbé ṣe for you. 2 days lẹ́yìn bí ṣe bí tí mo lò 15 days. No, 24 days. 24 days. 2 days kọ́ mo lò. 2 days ló ti faint Àríkẹ́. Mo padà jí náà, mo padà jí. Mo ṣá padà jí, mo ti padà gbẹ̀rú again. Mo ṣá padà káàní mi jí mo ń sin èdè dàmí lẹ́bi, mo padà jí. Èmi kọ́ ọlọ́wọ́ bá yín wọ́n bá yín dá sí. Padà ní school ní ìbáyé máa kọ́ mi kọ́ fún mi. Tẹ́lọ̀ ni màá kàn papọ̀ ibi ẹgbẹ̀gbẹ̀. Tẹ́lọ̀ máa ti sọ pé ó ti tó ẹ̀gbẹ́ ìbáwá kọ́ estate fún màá mi. Kí o gbogbo gẹ̀gẹ̀gẹ̀ tó pa papọ̀ èèyàn fẹ́ fi kọ́ estate. Kí ni wọ́n fẹ́ kọjá rẹ̀? Wọ́n fẹ́ ra Lamborghini Bugatti. Ẹni tí ṣòro mi láìkè máa disclose àbí dispute ló máa ń pè ní ìwé ẹ̀sà àríyá mi. Ó ti fi disclose. Disclose lónìí. Ó gba àbí ìfẹ́ máa fẹ́ disclose àwọn inter Nigeria. Ìwọ tó yẹ pé tó bá fi ẹ́ ṣe ambassador kan ràmàlà àtògúnfẹ́ méjì fún ẹ o ò lè jẹun òun fi rẹ wé àwọn tó ń háyà àwọn èèyàn ó ga ọ ìwọ tó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ó fẹ́ lọ máa fi rẹ wé ẹni tó ní shopping mall adó tó ṣiṣẹ́ ó ṣí èrè ni àṣàmẹ́ẹ̀gùn Bísí ó ti ṣorí burúkú nú ayé o ó ti ya wèrè gan Ọlọ́run tribe yìí lágbára no kéèyàn kílítì má sọ̀rọ̀ rárá ṣé láti bo sí bo ṣáàdó tó ṣì tó èkánná ẹsẹ̀ Àríkẹ́ ni no let's be sincere now ìwọ tó wà ní ṣọ́ọ̀bù mẹ́rẹ́ǹtì ó wà nílé mẹ́rẹ́ǹtì ó wá ń fi rí ẹwé ẹni tó kọ́ shopping mall sórí wọn nìka ó tún wá sọ give up kó yá give up ni o if you cannot join us if you cannot beat them join them kó yá wá join wà bẹ́ẹ̀ lórí burúkú nìyí ni ayé àdó tó ṣì yí ohun mi o no guys ẹ jẹ́ ká ẹ mọ̀ wípé ẹ̀yin lẹ ń fún àdó tó ṣì láyé jẹ ni ẹjọ́ pé tí kò bá gba ambassador kán ràmàlà àtògúnfẹ́ méjì fún kò lè jẹun no na èèyàn tó pé ṣọ́ọ̀bù ẹ̀ rẹ́ǹtì ni ilé ẹ̀ rẹ́ǹtì ni ó wá ń fi rẹ̀ wé no now ẹ já serious now ẹ mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ yín àwọn ọmọ yín wà ńbẹ̀ kí náà fi mẹ́nu ìṣó lọ imagine kéèyàn lọ ó wá gbé kámẹ́rà ìyẹn ó wá jáde wá ní àwọn colleague ẹ gan àwọn tó ń farms àwọn tó posh àwọn yẹn lòún fẹ́ dàbí àwọn tó fẹ́ bàbá láyé bàbá Ọlọ́run wo náà wá fún lórí burúkú sí ẹlẹ́nu bí ẹnu àgùntàn ẹ̀yin tẹ́ ń wò mí dáadáa tó bá ra lẹ̀ tó ti kọ̀ ó kì í ṣẹgbẹ́ àdó tó ṣì àwọn tẹ́ ń bá rìn ni ò jẹ́ kẹ́ ẹ mọ level ara yín àwọn tẹ́ ń bá àwọn tó máa ń sọ̀rọ̀ tó máa ń down spirit yín ni ò jẹ́ kẹ́ ẹ mọ level ara yín tó bá ra ilẹ̀ sí Ifọ̀ olówó ju àdó tó ṣì lọ ilé mẹ́rẹ̀ẹ́tì lórí burúkú ń gbé. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin àti arábìnrin yìí tó wà ṣáájú tí gbogbo wa mọ̀ sí Àríkẹ́ ọ̀rẹ́ Lizzy Anjorin ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n sọ nínú fídíò yìí o ẹ sì ti gbọ́ àwọn àṣírí tí ó jáde nínú fídíò yìí náà pẹ̀lú.